lè ṣe kó wa kó yanjú. Gbogbo ẹgbẹ́ APC á kú oríire. Babájídé ọmọ kú oríire. Àsìkò ẹ̀kọ́ sọmọdé ṣàgbà. Sanwó-Olú lè ṣe o. Sanwó-Olú lè ṣe kó wa kó yanjú. Babájídé Olúṣọlá Sanwó-Olú Olúṣọlá Sanwó-Èkó náà ni wà máa kí. Alájáde Olúwàbẹ̀jọ lọ́rọ̀ mi wá bí ó ní máa kí bàbá mi Babájídé Olúṣọlá Sanwó-Olú kú oríire. Sanwó-Èkó tí aráyé ń fẹ́, tí ọmọdé ń fẹ́, tágbà àgbà ń fẹ́, tí gbogbo òpìlẹ̀ Èkó ń fẹ́ pátá o. Gómìnà wa tuntun wọ́n lásìkò tó jẹ́ gómìnà kára ọ̀dọ́mọ kékeré kó dàgbà lágbà kó dẹ gbogbo ìlú pátá kọ́rọ̀ ajé wa túbọ̀ mọ́ gbòòrò sí ni. Babájídé Olúṣọlá Sanwó-Olú ọkọ Bímbọ́ Sanwó-Olú àlọ́ òkú oríire ọmọ Àwórì Àkẹ́sán ọmọlọ́kọ tó ní ìṣẹ́rí ọmọ oṣù Àkẹ́sán kìtìgbẹ́ o. Babájídé mo ló gbére. Wọ́n tún ní ìfẹ́ yìí dúpẹ́ lọ́wọ́ orígun mẹ́rẹ̀ẹ̀rin Èkó pátá. Ẹsẹ̀ àdúpẹ́ tẹ̀ ẹ̀dúró ti Sanwó-Olú o. Ẹsẹ̀ àdúpẹ́. Gbogbo ẹgbẹ́ APC ẹ̀kọ́ àdúró ti Sanwó-Olú. Bàbá mi President Muhammadu Buhari ààrẹ orílẹ̀-èdè wa ẹsẹ̀ àdúpẹ́. Tẹ̀tẹ̀ Sanwó-Olú kó ṣàṣejù yín nípìnlẹ̀ Èkó. Wọ́n tún wá ní kí bàbá tó jù bọ́ bẹ́ẹ̀ nìkan ọ̀kan lọ. Jagabanu o Bọ́lá Ahmed Tinubu ìjayà gbogbo olóṣèlú pátá. Ìjayà Èkó náà tún ní mọ́ kí wọ́n ní mọ́ dúpẹ́ òre. Bàbá tẹ́ dúró ti Sanwó-Olú o. Babájídé ọmọ yìí bàbá mi Bọ́lá Ahmed Tinubu Àkànbí ọmọ oníkòkò yan mẹ́ta ìkànṣó owó ìkànṣó lẹ̀kẹ̀ ìka tó kù ló ṣàlárí bàbá Sànní Àkànbí tó torí ilẹ̀kẹ̀ báwọn mọ́rùn gúngún bọ̀ wálé ayé. Gbogbo Èkó pátá ẹ̀sì àdúpẹ́ láti Kòròdú ọmọ ìlúkú mẹ́dẹ́mẹ́dẹ́mẹ́dẹ́. Èyí ọmọ ọmọlẹ́ abẹ́ẹ̀lẹ́jà ẹsẹ̀ àdúpẹ́. Gbogbo Bàdágìrì pátá ẹsẹ̀ àdúpẹ́ o. Gbogbo Àkẹ́sán ọmọ ọlọ́kọ̀ tó ní ìṣẹ́rí. Èyí ẹ̀gbọ́n mọ̀ lára ọmọ Ògúnmọ́dẹ̀dẹ́. Ọmọ Ògúnmọ́dẹ̀dẹ́ ọmọ àpẹjà ń fẹ́ jàjẹ́ ẹsẹ̀ àdúpẹ́ dẹ́ẹ̀dọ́ sí Babájídé. Gbogbo Èkó jẹnẹra alagbalúkú bàbá mi ìkọ́mi alagbalúkú bàbá odò kodò. Èkó tí àǹgẹ́rẹ́ ti sáré jẹlé ẹsẹ̀ méjì lọ gbogbo yín pátá làákì orígun mẹ́rẹ̀ẹ̀rin Èkó pátá. Babájídé Olúṣọlá Sanwó-Olú Alájáde Olúwàbẹ̀jọ lọ́rọ̀ mi wá bí. Àwọn Bímbọ́ Sanwó-Olú náà ni ó ní mọ́ kí yín pẹ́ kú oríire. Ó ní bá yín délé bàbá yìí. Wọ́n lọ sọ Àkẹ́sán nìyí. Ọmọ ọlọ́kọ̀ tó ní ìṣẹ́rí. Olúṣọlá lọ́mọ wájú ọlọ́kọ̀ ti ṣòwò. Ẹ̀yìnkùlé ọlọ́kọ̀ ti ṣe ìdìgbàlẹ̀kẹ̀. Ọmọ ògèdè gẹ́gẹ́ ọlọ́kọ̀ ti tàn yẹ̀bẹ̀ lójú omi. Babájídé Sanwó-Èkó wọ́n ní kí ní ìdọ́kọ̀ ló sùn. Kí ní ìdọ́kọ̀ lọ́wọ́ délé mo ṣe dórí Àkẹ́sán nídọ́kọ̀ káàkiri mo fi gbàdọ̀ ògbò. Ayọ̀ olúgbò jọgbó ó ṣe jọ pé mo dán ọlọ́pàá náà délé ìṣẹ̀rìn ní Àkẹ́sán lé ọmọ àgbẹ̀ ibi òmùwẹ̀. Babájídé lọ́mọ àgbẹ̀ ibi ayé. Olúṣọlá Sanwó-Olú ìwọ lọ́mọ àgbẹ̀ ibi ọ̀run. Bàbá rẹ̀ gbẹ̀ ibi ewúrẹ́ tán wọ́n lọ gbẹ̀ ibi àgùntàn. Nílé oṣù Àkẹ́sán mọ́ lọ́kọ̀ tó ní ìṣẹ́rí. Olúṣọlá mo ní kìtì gbẹ́lẹ̀ rẹ̀. Oṣù Àkẹ́sán mo ló gbére ọmọ àpẹjà fẹ́jà jẹ́. Ọmọ kápọ̀ pàwà kápá
ògèdèǹgèdè àwọn wakọ̀ délẹ̀ ṣẹ̀rí akẹ́sànlẹ̀ ọmọ ẹgbẹ́ ibi òmùwẹ̀ lónìí mo rí ibà lọ́dọ̀ ọba bẹ́yìn gómìnà wa tuntun ni o Babájídé Olúṣọlá Sanwó-Olú Sanwó Èkó tí aráyé ń fẹ́ wọ́n ní ẹ máa tẹ̀síwájú tẹ̀síwájú iṣẹ́ bìrìbìrì tí gómìnà náà ṣe kù gómìnà wa gómìnà Ambode ni mò ń ké ṣiṣẹ́ Babájídé ó ṣe jù bẹ́ẹ̀ lọ yóò bẹ̀rẹ̀ níbi tí bàbá parí iṣẹ́ sí. Olúrẹ̀mí mo ti ṣe ń rán mi ó yẹ èdè mọ fèyí ṣe lọ bẹ́ẹ̀ mọ mi ṣe bẹ́ẹ̀ ń gbóhùn ẹnu mi ni èmi ni Rẹ̀mí Ìjàntọ̀ ọmọ ìyálira ọkọ̀ ìbàjẹ́ ni mi ọmọ bí kẹ́hìnsẹ̀ là ń jí níran wọ́n tún níjà mi ọjọ́ rẹ̀ ẹ̀kọ́ lọ́lọ́kùn lọ́sà àwọn lọ́lọ́hùn fún ẹ̀kọ́ lọ́lọ́kùn lọ́sà àwọn lọ́lọ́hùn fún ọ̀sà ọ̀sẹ̀ gbé lọ́sà Àbújá òkú ọ̀sẹ̀ gbé lọ́sà Àbújá o èkó lọ́lọ́kùn lọ́sà àwọn lọ́lọ́hùn fún èkó lọ́lọ́mi o èkó lọ́lọ́mi o èkó lọ́mọ lòkú o.